Africa Content TV. Aláwìyé ẹ̀rù ń dúpẹ́ bàbá wọn ní síbẹ̀síbẹ̀ ọ̀hún.
ní ìjọsà. Ọlọ́run ní yóò bàjẹ́ fún àgbà wa. Lábẹ́ bẹ́ẹ̀ kí bàbá wa gbóníwà sí àgbáyé Mọ̀lára Sheikh Ahmad Mukhtar. Bàbá àgbàlá ìlà. Ẹ fẹ́ kí bàbá. Wọ́n ní KB máa ń sọ̀rọ̀ jù. Kásìgbà ìkùnà fún bàbá rẹ̀ àgbà Mukhtar. Spice FM. Naam. Organizer.